lẹ́sẹ̀ rẹ̀ ìjọ ọmọ lòún jó. Bàtà wa ó ní bàbá dáadáa ní ó ní bàbá rere ní ó ní bàbá tó mọ̀ kí ọmọ ní bàbá tó mọ̀ yìí ọmọ. òǹlẹ́ ọkọ Elizabeth mi tọ́pẹ́ kú ọdún lọ́lá Elédùmarè ọba mo pé kò níjà ṣe é mọ́. òǹlẹ́ aláṣẹ olùdarí tó lùlọ́pàá Yetlock hospital nílọrin mo pé iṣẹ́ yìí ò ní dojúrú mo pé bẹ́ẹ̀ bá ń ṣe yóò mọ̀ ju yín ṣe ní láṣẹ Elédùmarè ọba. Dr. Christopher Obafemi Shorun mo kí yín kú àṣẹ ẹ̀yẹ. bàbá olóríire tó mọ̀ kẹ́ ọmọ. ó yá wá jẹ́ ń bọ̀ délé bàbá tó bí ọlọ́mọ gangan. òǹlẹ́ ọmọ lóró ọmọ orí mi ọmọ agbárù ẹkùn mú ṣoṣo orí. òǹlẹ́ ọmọ òwòlú ẹsẹ̀ ń jó gbogbo ojú ní sómele. òǹlẹ́ ọmọ ewúrẹ́ rotí jẹlẹsẹ̀ gbàgede àgùntàn rotí jẹlẹsẹ̀ yàrá àkùkọ gàǹgà ló tún gbára mi dé. àkùkọ gàǹgà ló gbára mi dé lólówó jẹ́ ní pópó ọlọ́fíà pópó ọlọ́fíà làgbélé bọ́ bàbá yín pópó ọlọ́fíà ń bọ́ lórí sórí mi dáná yangun ọmọ àpagùn níjọ́ ogunlé. òǹlẹ́ ọmọ àjàsùnwọ̀n tẹ̀yìntẹ̀yìn ọmọ gbọ́sùnwọ̀n tìròrò ajó níròrò jọjọ sí o. ní bàbá yín pé kọ́lọ̀ máa gbó wá kí wọ́n tó máa gbòde ní bàbá yín máa jábọ̀ rí ní pópó ọlọ́fíà. ẹ̀yin gangan náà kì lọ́mọ ara oró ẹ̀kan ọmọ ara kò bí òjò ságádá lóde ọ̀wẹ́. òǹlẹ́ ọmọ sí pẹ́pẹ́ yan bàrà àfihàn òǹlẹ́ ọmọ gbẹ́sẹ̀ wúyà ọmọ gbọ́wọ́ jowú bàbá. òǹlẹ́ ọmọ olóde àjígbọ́ ọmọ olóde àjígbá bẹ́rù tí ń gbá tiẹ̀ ìwọ̀fà náà gbá tiẹ̀ lé bàbá tó bí ọlọ́mọ gangan. ọmọ olórí mi ọmọ ayọ̀ bí eré kò níjà ṣe é mọ́. bàbá Christian mo pé onírí ìbànújẹ́ lórí ọmọ bẹ́ẹ̀ lónírí ìbànújẹ́ lórí ọmọ. bàbá Christian àyẹ́mi sí àwọ̀dìbò bàbá Victoria fún mi lọ́la ọ̀sìn kọ́ọ̀lù. bàbá mẹ́rin olúwa kẹ́mìlì ìbára bàbá Josephine Anjola olúwa Shorun. bàbá John fìyìn fọlúwa Shorun. bàbá Jude moyin olúwa Shorun. bàbá James tèmi lolúwa Shorun. mo pọ́n mo ní kú mọ́ lójú lágbára Elédùmarè ọba lórí ọmọ mo pé ìró ire ìró ayọ̀ lọ́mọ gbọ́ lọ́jọ́ gbogbo. òǹlẹ́ ọkọ Elizabeth mi tọ́pẹ́ Shorun o. mo pé àṣẹ yìí àṣàmọ́dún sọ̀pọ̀lọpọ̀ tówó tọ́ ọmọ ta ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀